lọ́wọ́ báyìí a ṣì wà ní àwa ṣì ń gba nominations wọlé fún àwọn tí ẹ̀yin ará ilé bá mọ̀ pé wọ́n deserve award. Ọ̀ṣun Youth Ambassador Award ó pọ̀ ọdún mẹ́wàá lọ́dún yìí. Bẹ́ẹ̀ni. Èmi náà ti gbà rí lọ́dún mẹ́ta sẹ́yìn. Bẹ́ẹ̀ni. Ambassador lèmi náà pàtẹ́wọ́ fún mi. Ok, so ó wà ń bẹ̀, kí ni túmọ̀ wà ń bẹ̀ tẹ̀ fún? Ó wà ń bẹ̀ ta fún ni pé ẹgẹ́ bá ṣe mọ̀ pé Ọ̀ṣun ni ilẹ̀ Yorùbá la wà. A ní pé ká ṣe ní ti àṣà àti ìṣe wa ní ọdún yìí. Bí ẹ ṣe lọ ní ọdún tó kọjá, mo rí pé àwọn èèyàn gbà wọ́ọ̀dù wọn tí wọ́n á gbowó lọlé. Bẹ́ẹ̀ni o. Àwọn atẹ́ ti fún ọdún mẹ́ta sẹ́yìn tẹ́ fún lówó, á protest o. Ọdún yìí náà ṣé àwọn tó bá tún gbà wọ́ọ̀dù gbowó lọlé. Ọmọ Nàìjíríà lọ́tùn láṣọ alágẹmọ, gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ìpele láṣọ àyàn. Ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní lérò tèmi o. Èrò tèmi, èrò tí òun lè tò yí dálé lórí. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé àgbéga ìpínlẹ̀ Ọ̀ṣun kò ní tán lẹ́nu wa lórí ètò yìí láéláé. Mùkútàr Abíọ́dún ló kọ tèmi jẹ́ Ajélọ́gbọ́n ló kọ bàbá tó bí mi lọ́mọ lálẹ́ Òṣogbo. Èmi ní gbòǹgbò bí àgbà, ajókòó tàgbà má jù pé ránṣẹ́, ọmọ kékeré àbíwá àgbà nìkan. Lórí ètò fún tèmi, agbo ìpínlẹ̀ Ọ̀ṣun la lọ, agbo amúlùkùn, agbo àríyá àti agbo káàbọ̀ kúṣẹ́ ọmọ ọ̀dọ̀ rere. Bàbá ń bètò lọ yóò máa yé wa bẹ́ẹ̀. Àwọn àlejò mi ti wà ń kalẹ̀ pẹ̀lú mi. Àwọn àlejò mi, àwọn ní ìgbìmọ̀ tó ń rí sí ayẹyẹ ìfàmì ẹ̀yẹ dánilọ́lá tó gbajúgbajà nípínlẹ̀ Ọ̀ṣun, pàápàá jùlọ láwùjọ ọ̀dọ́ tí a mọ̀ sí Ọ̀ṣun Youth Ambassador Award 2025. Kí làwọn ìgbìmọ̀ ẹni fún wa? Ọjọ́ wo láyẹyẹ yóò wáyé? Àwọn wo ni ó gbàmì ẹ̀yẹ? Gbogbo ẹ̀ lájọgbọ́ lórí ètò. Àlejò mi, àwọn náà ni alága ìgbìmọ̀ tó ń rí sí Ọ̀ṣun Youth Ambassador Award 2025. Ṣé wọ́n jẹ́ arábìnrin Àníkẹ́ Sàlámì? Ẹ káàbọ̀ sórí ètò bá ń kí ọmọ Nàìjíríà. Ẹ ṣé gbogbo ilé mo kí yín o. Orúkọ mi gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, ó ní arábìnrin Àníkẹ́ Sàlámì, alága ìgbìmọ̀ Ọ̀ṣun Youth Ambassador Award 2025. Ó wà ń bẹ̀ version. Ó wà ń bẹ̀ version. Ẹ̀yin náà wà ń bẹ̀ báyìí. Bẹ́ẹ̀ni sá. Version yẹn kò make sense o. Ẹ káàbọ̀, ṣáà àlàáfíà lẹ́bí. Bẹ́ẹ̀ni. Gbogbo àwọn ìgbìmọ̀ yòókù ńkọ́? Àlàáfíà ni gbogbo wa wà. Ìgbà tí wọ́n ń bọ̀ wọn ò dá nìkan wá torí pé ẹyẹ kì í papá kan fò. Ọ̀gbẹ́ni Ayọ̀bámi Abídòyè tí ó jẹ́ òṣìṣẹ́ Army Loaded Media Hub ní ìlú Òṣogbo ń bí nípínlẹ̀ Ọ̀ṣun. A kí yín o, ẹ káàbọ̀ sórí ètò ọ̀gbẹ́ni. Ẹ kú ètò, ẹ kú dédé àsìkò yìí, ẹ̀ ń lọ wá nílé. Orúkọ tèmi náà ni Ayọ̀bámi Abídòyè tí mo jẹ́ òṣìṣẹ́ Army Loaded TV. Ẹ ṣeun. Olùdásílẹ̀ Army Loaded TV tá à ń sọ yìí, àwọn ni Ọlọ́run tọwọ́ wọn gbé ètò yìí kalẹ̀ àbí? Ètò tẹ wá fún lèmi tí ó jẹ́ olùdásílẹ̀ Youth Reformer Initiative. Ṣàlàáfíà ni àti àmì náà wà? A rí pé wọ́n sí Nàìjíríà báyìí. Ṣé ń gbúrò wọn? Ìjọ ilẹ̀ sọ̀rọ̀ last. A sọ̀rọ̀ ní ìṣẹ́jú 5 ká tó débí. Bó ṣe wà ń lo ègbò náà. Bẹ́ẹ̀ni. So ó mọ́nítọ̀ gbogbo ṣe ń lọ. 100%. Ẹ kú iṣẹ́ torí pé ó trust yín náà lójú pé ń ṣe alága. A rí yín o, gbọ́dọ̀ bẹ́tò bí. Ètò ti lọ, ó ti lọ dáadáa. Gẹ́gẹ́ bá ṣe sọ wípé ọdún yìí, ọdún tí ó wà very important sí wa because ọdún 10 ló pé lónìí. Bí eré la bẹ̀rẹ̀ o. Ọ̀ṣun Youth Ambassador Award ó pọ̀ ọdún 10 lọ́dún yìí. Bẹ́ẹ̀ni. Èmi náà ti gbà rí lọ́dún mẹ́ta sẹ́yìn. Bẹ́ẹ̀ni. Ambassador lèmi náà pàtẹ́wọ́ fún mi. Ok, so ó wà ń bẹ̀, kí ni túmọ̀ wà ń bẹ̀ tẹ̀ fún? Ó wà ń bẹ̀ ta fún ni pé ẹgẹ́ bá ṣe mọ̀ pé Ọ̀ṣun ni ilẹ̀ Yorùbá la wà. A ní pé ká ṣe ní ti àṣà àti ìṣe wa ní ọdún yìí. Àṣìṣe ni ó wà ń bẹ̀. Àwọn èrò tá à ń retí àrètí kan wọ aṣọ, kan múra ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ni. Ìmúra ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ni. Bó o lè tó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí? Lọ́wọ́ báyìí a ṣì wà ní àwa ṣì ń gba nominations wọlé fún àwọn tí ẹ̀yin ará ilé bá mọ̀ pé wọ́n deserve award. Torí gbogbo wa la mọ̀ ní ìpínlẹ̀ yìí àti káàkiri pé award yìí kò ń ṣe award pé yá ẹ jẹ́ ká dìbò káwọ ẹni tẹ́ mọ̀ pé ní ó ti ṣiṣẹ́ ribiribi ní kó má jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ ọmọ Ọ̀ṣun tó ń ṣe dáadáa nílé àti lẹ́yìn odi. So táwọn fẹ́ wá nominate àwọn èèyàn báwọn, ibo ni wọ́n nominate ẹ̀ sí, ibo náà ṣe ṣe? Email wa ó wà osunyouthambassador@yahoo.com. Then àwọn phone numbers wa náà wọ́n lè send nomination síbẹ̀, but I prefer kan lórí email. Ọmọ ọdún mélòó ni àwọn yẹn gbọ́dọ̀ ti parí? Ó gbọ́dọ̀ wá ti dàgbà ọdún báyìí. From 25 years to 40 years. Ok, láti ọdún 15 ọjọ́ orí títí dé 40 ọjọ́ orí. Àwọn ọ̀dọ́ náà nìyẹn. Ẹni náà gbọ́dọ̀ jẹ́ dandan ó gbọ́dọ̀ kàwé. Bẹ́ẹ̀ni, ó gbọ́dọ̀ kàwé.
ó sì gbọ́dọ̀ ń bọ́ yín. ó dẹ̀ gbọ́dọ̀ ó Ní gbọ́dọ̀ iṣẹ́ kan jẹ́ láwọn ọmọ yẹn. Ọ̀ṣun ó jẹ́ ọmọ Ọ̀ṣun ó dẹ̀ gbọ́dọ̀ ní iṣẹ́ tó jẹ́ pé ó ń ran àwọn èèyàn lọ́wọ́. Bí irú ọ̀dọ̀ wa ń bì báyìí aláwọn tí ń wá táwọn ṣe IT táwọn ṣe student táwọn ṣe gbogbo ẹ̀ táwọn kọ́ńṣẹ́ táwọn lọ táwọn ṣe freedom. bẹ́ẹ̀ni ó gbọ́dọ̀ yá àwọn tó jẹ́ pé wọ́n ti ran èèyàn bíi mélòó kan lọ́wọ́ nípìnlẹ̀ táwọn èèyàn dẹ̀ mọ̀ pé lóòótọ́ ẹni yìí ó ń gbìyànjú. Ìgbà wo nomination máa close? First week in October, let's just say on the 1st of October, nomination máa close. Ọjọ́ kìíní oṣù kẹwàá Oṣù kẹwàá. làwọn yẹn nominate parí sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìṣàwọn yẹn ti nominate yìí. Tá a bá ṣí ímeèlì wa fún yín èrò ti pọ̀ ṣé ti láwọn tẹ̀ ti mú. ṣùgbọ́n bẹ́ẹ̀ ni àti máwọn mélòó kan tá a mọ̀ wípé ní nítorí tí wọ́n bá sẹ́ǹdì àwọn kìíní sí wa àwa fúnra wa máa wádìí irú ẹni tẹ́ni yìí jẹ́ ṣé lóòótọ́ ló deserve award yìí because award yìí wà very important kò ń ṣe award pé torí pé mo lówó tẹ́ bá bá wa ká láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ìgbà yes a máa fáwọn tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ takuntakun tí wọ́n ń gbé ìpínlẹ̀ Ọ̀ṣun lárugẹ. bẹ́ẹ̀ ni oyè kí ṣe ká fẹ́ gbó kan lọ́wọ́ oyè a máa fún student náà tó bá ṣe dáadáa ní school. Ta ní bí àtàwọn eléèbó wọn ta ní bankroll ẹ ta ní gbówó fún iṣẹ́ fi ṣe ogun tẹ́ǹṣe. torí bàtàn fẹ́mi láwọ́ọ̀dù ẹ̀ béèrè owó lọ́wọ́ tèmi. bẹ́ẹ̀ ni à ń gbowó lọ́wọ́. kò lè wá ń rówó àwọ́ọ̀dù tán gbé àwọ́ọ̀dù tèmi dà ẹ bá ń gbé agbá àwọ́ọ̀dù yóò nu olódàájú ní gbogbo àwọ́ọ̀dù tó mẹ́mẹ́ àwọ́ọ̀dù yòókù náà dá o ó dá pé kẹ́ tó lè ṣerú nǹkan báyìí kẹ́ tó lè gba ọ́ọ̀lù kẹ́ tó lè sọ pé ẹ̀tún fún alóúnjẹ jẹ́njọ́ náà kẹ́ tó gba díje bá gbogbo ẹ̀ èló ni àwọn èèyàn ń gbé fún yín àbáwọn kan ní. àwọn kankan ò sí níbì kan tó ń gbowó fún wa o ṣùgbọ́n à ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ní lábẹ́ bó ti lè wù kó rí Ọlọ́run fìlà kankan fi wá sílẹ̀ kò jẹ́ pé à ń gbowó lọ́wọ́ ìjọba kan àbí rárá o a dẹ̀ gbowó lọ́wọ́ àwọn awọ́dí àmọ́ ẹni tí ó bá ní tó bá mọ̀ ìpè ní a deserve tó bá fún wa à ń gbà. ètò ẹ̀ṣẹ̀ lọ ní ọdún tó kọjá ó rí pé àwọn èèyàn gbà wọ́ọ̀dù wọn tó wá gbowó lọ ní. bẹ́ẹ̀ ni o. àwọn abẹ́ ti fún ọdún mẹ́ta sẹ́yìn tẹ́ ẹ̀kú lọ́wọ́ á protest o. ẹ̀wọ̀n tí mo rí bẹ́ẹ̀ ni pé àwọn èèyàn ti rí ribiribi nǹkan tá à ń ṣe pẹ̀lú àwọ̀dù yẹn torí ìjọ náà ó bá wa kọ́mítì kan lójijì àwọn go expect pé nìkan tó gbowó kalẹ̀ ibẹ̀ náà ti sọ wípé ní dáa afẹ́ fáwọn báyìí lówó afẹ́ fáwọn báyìí lówó ó yà wá náà lẹ́nu ṣùgbọ́n a mọ̀ pé hard work wa ló ti ń pè. ẹ jẹ́ ń lọ sọ́dọ̀ ọ̀gbẹ́ni Abídòyè kí n béèrè báyìí pé ǹjẹ́ ó láwọn tẹ́ ẹ ti fìwé pé tẹ́ ẹ ń retí àbí ó ní bẹ́ẹ̀ ṣe fẹ́ kó lọ tẹ́ fẹ́ fi kún tí àti àníkẹ́ sọ. àti láwọn tá a máa ń fìwé pé tán jẹ́ bíi guest of honour so àti ránṣẹ́ sí wọn fún kálukú àwọn tí afẹ́kọ́ wá bóyá ní ilé oríṣiríṣi ẹ̀ka náà láti máa ń fìwé sí wọn. àti níṣẹ́ owó aládàáni àti lóṣèlú ni àti gbogbo ẹ̀rẹ́ ti pè báyìí tó wà. nǹkan tí mo dẹ̀ tún fẹ́ fi kún ni pé àwọn àmì ẹ̀yẹ yìí oríṣiríṣi sector láti máa ń fún wọn bóyá ní ẹ̀ka ètò ẹ̀kọ́ bóyá ẹni tó ń gbèlú lárugẹ tó ń ṣe humanitarian. ìdí mídíà ìròyìn lẹ́tí mẹ́mí nígbà náà. tó ń ṣe mídíà so lóríṣiríṣi bẹ́ẹ̀ láti máa ń fún wọn kì í ṣe wípé bóyá ọ̀nà kan péré ni ó ní ẹ̀ka pé òkè ìwọ ó ṣe dáadáa jù nípa ètò ẹ̀kọ́ bóyá àwọn oníràn yàn lọ́wọ́ nípa ètò ẹ̀kọ́ so àwọn fún wọn láwọ̀dù nípa ilé yẹn. ọdún yìí náà ṣé àwọn tó bá tún gbà wọ́ọ̀dù gbowó lọlé. ọwọ́ Ọlọ́run ló wà. ọwọ́ Ọlọ́run ló wà. ọjọ́ wo ló wáyé náà. ọjọ́ 12 oṣù kẹwàá. ọjọ́ 12 oṣù kẹwàá ó kú bí oṣù kan báyìí. tó bá wá rí bẹ́ẹ̀ ẹ bá sọ ibi táwọn èèyàn lè nominate sí àti phone number tí wọ́n tún fi lè pè ní dáadáa. email wa osunambassador@gmail.com. okay. then tẹ́ bá àwọn phone numbers wa +61 481 139 528. kì í ṣe nọ́mbà Nàìjíríà nù. bẹ́ẹ̀ni nọ́mbà Amina gẹ́gẹ́ ẹ tún bẹ̀rẹ̀ kan sí. +61 481 139 528. èmi tí bàbá ní káàdì tó pọ̀ níbi pẹ̀lú èbò ìwọ ní pèsè Nàìjíríà. 070 333 03 653 tàbí 081 04 31 58 68. so Ọ̀ṣun Youth Ambassador Award 2025 ó wà ń bẹ̀ so táwọn èèyàn bá fẹ́ sọ pé ṣé yẹn lè nominate ara yìí. ẹ nominate ara yín a máa olóòtú ètò sẹ́yìn gbọ́ wọn lè nominate ara yín kẹ́yìn ló gba awọ́dù ọ̀ká lẹ́yìn kámẹ́rà. irọ́ o nomination omi pé ẹ máa gba awọ́dù o káníyẹn ni a máa fún afúnyàn ní awọ́dù ọgọ́rùn-ún àwádìí ẹnìyẹn wò ṣé lóòótọ́ ṣé kan tí wọ́n sọ tá a kà nípa ẹ̀ ṣé lóòótọ́ ló ṣe bẹ́ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ definitely. ṣé àǹkárá wà àbí aṣọ wo làwọn èèyàn káwọn. àdìrẹ ni àdìrẹ ló wà. bẹ́ẹ̀ ni torí ó wà ń bẹ aṣọ mo sọ lẹ́ẹ̀kan pé a fẹ́ fi ṣe cultural
version ni. So àdìrẹ tó bá wúyàn ní kó wọ̀ ní àbótí irú àdìrẹ. Irọ́ o, a ní àdìrẹ tí à ń ta is 15,000 naira. Ọ̀pá 5. Ẹgbẹ̀rún 15. Bẹ́ẹ̀ ni ẹgbẹ̀rún Ọ̀pá 5. 15. Ẹni máa fẹ́ ra 4 mẹ́ta ń kọ́ tó kàn rẹ̀ bí wọ́n máa ń pè tó wà. Kò sí. Ọ̀pá 5 torí ẹ̀rọ ìjọ tó wú ẹ̀ kò gùn pa. Ó wá jèlò. Ọ̀pá 5 ní 15,000. Bó náà ti fẹ́ rírà sí fóònù nọ́mbà yẹn náà ni. Fóònù nọ́mbà tó máa ríra 081 04 31 58 68. Tí ó bá jẹ́ pé ó níbi ṣé kán pè ní àbótí ní àwọn yẹn lé. Kán pè àbí kán chat ẹ̀ ní WhatsApp. Ní WhatsApp ẹ máa dá wọn lóhùn. Bẹ́ẹ̀ni. Kí lẹ tún ń retí látọ̀dọ̀ ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ní gbogbo awákátá kí lẹ ń retí? A fẹ́ kan túyáyá kan wá yẹ wá sí. Lọ́jọ́ wo? Ní ọjọ́ on 12 of October. Ọjọ́ 12. Ọjọ́ 12 oṣù kẹwàá ọdún tá a mú ibi oṣù kan sí. Ṣé ti mú bí ó ti wáyé? Bẹ́ẹ̀ni, Adolak Event Hall ní Ògbólúwa. Ó gbajúgbajà. Adolak Event Center làwọn yóò ti wá wá. Làwọn yóò ti wá. Ṣé kò sí pé mò ń owó wọlé lọ́wọ́? Rárá o, kò sówó wọlé o. Sẹ́yìn náà ti gbà wọ́ọ̀dù yẹn rí. Kọ́mítì làwọn. Kọ́mítì lẹ́yìn. Àwa là ń fún yàn láwọ̀ ẹ̀. Ṣùgbọ́n sínú ọyìn ni àbí. Àwa là fún yín láwọ̀ ẹ̀. Òótọ́ ni náà àrímẹ́lò yàmà. Ẹ ṣe wọn Nàìjíríà ẹ rí i pé agboolé amúlùdùn la lọ àti móríyá téèyàn bá ṣe dáadáa wọn ni ó yẹ kí a máa gbóṣùbà fúnra wa. Àǹtí Àníkẹ́ lẹ́yìn gbogbo ohun tá a ti wá sọ yìí ṣé àwọn tẹ́ ti fìwé pè ẹ̀ tún bá sọ fún wọn pé kí wọ́n má gbàgbé o. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tá a fìwé pè àtẹ̀yin tá a sì tún máa fìwé pè ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé o ẹ bá wa fi sọ́kàn torí ọjọ́ ńlá ni fún wa fún ìpínlẹ̀ Ọ̀ṣun. Then Annie magazine tẹ bá fẹ́ advertise iléeṣẹ́ yín àbí àwọn tí ojú ọ̀rọ̀ yín tá a bá fún láwọ̀ tẹ fẹ́ kí wọn felicitations àwọn magazine wà fún yẹn ló dẹ̀ máa ń rìn káàkiri àgbáyé nìkan ṣe Ọ̀ṣun nìkan ló ti máa ń dúró lọ́dọ̀ máa ń print ẹ̀ kó pọ̀ so ẹ jọ̀ọ́ ìyẹn náà wà bẹ́ẹ̀ ni full page nǹkan half page so ti níye full page is 50,000. ẹ wò dáadáa o full page is 50,000. ẹni wọ́n fẹ́ polówó lẹ́sẹ̀ rẹ̀ náà bẹ́ẹ̀ni àyè wà ẹni wọ́n fẹ́ bá yàn polówó ọjà náà ó wà tí wọ́n fẹ́ kí ọ̀rẹ́. wọ́n fẹ́ kí ọ̀rẹ́ ojúlùmọ̀ tí wọ́n fẹ́ kí ayé orí nǹkan tó ń ṣe àǹfààní wà lórí ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Yorùbá ni wọ́n wà ń bẹ̀. ṣé tí èèyàn bá fẹ́ ṣe ìlàjì ńkọ́? 25,000. ok bí wọ́n fẹ́ ṣe ìlà mẹ́ta ńkọ́ tó wá. ẹ jẹ́ mọ̀ òrùmọ́ra àwọn àwọn àti ìrọ̀wọ́ ọjọ́ ara ṣe jẹ́ kó wọ́n. ìlà péjì kan àti ìlàjì. Péjì kan àti ìlàjì 25,000 naira. full page is 50,000. ìbúlà ṣé nọ́mbà yẹn náà lẹ́tún nọ́mbà yẹn bẹ́ẹ̀ni 081 04 31 5868. ok bọ̀dá Abídòyè bá báwọn ọ̀dọ́ sọ̀rọ̀ ká tó máa lọ wípé olúkálùkù múra ṣiṣẹ́ kí wọ́n lè bá gba àwọ́ọ̀dù ambassador fún Ọ̀ṣun. gbogbo ẹ̀yin ọ̀dọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun a fẹ́ fi àsìkò yìí rọ̀ yín ẹ múra ṣiṣẹ́ yín torí pé àwọ́ọ̀dù yìí kò ń ṣe àwọ́ọ̀dù tẹ́ máa fowó gbà yín iṣẹ́ tẹ́ bá ṣe ni ó jẹ́ kí inú òmù yín yàn. ó kọ́ tèmi tí wàá nùwé tàn báyìí. bẹ́ẹ̀ni iṣẹ́ tẹ́ bá ṣe ni ẹ múra ṣiṣẹ́ yín nǹkan tẹ́ bá mọ̀ ṣe dáadáa kẹ́yìn náà kẹ́ lè gba àwọ́ọ̀dù ó yá torí pé àwọ́ọ̀dù yìí ó jẹ́ tó wá ní àwọ́ọ̀dù wà credible jù láyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun yìí nínú gbogbo àwọ́ọ̀dù tó wáyé ó yàjọ́ kan nínú wọn torí pé kò sí pé ẹ sanwó kò sí pé kò sí pé ẹ dìbò ní ṣùgbọ́n iṣẹ́ tẹ́ ẹ ṣe gbogbo ni wọ́n yẹ̀wò pé àṣìṣe èso dáńtọ́ tó tí wọ́n sì fi fún yín lámì ẹ̀yẹ yìí. ẹ ṣeun àǹtí Àníkẹ́ ẹ bá àwọn obìnrin pàápàá jùlọ obìnrin àtọ̀dọ́ àtàgbàlagbà sọ̀rọ̀ ká tó máa lọ. ẹ̀yin obìnrin àwa obìnrin ìgbà kan ni wọ́n sọ pé gbogbo tí obìnrin bá mọ̀ tó bá kà láyé kitchen ló parí ẹ̀ sí owó ìgbà yẹn ni o owó èèyàn lálákìjà o èèyàn ni àwọn obìnrin ńláńlá tó ń jẹ́. Lady Brown kan lára wa ń bì kì í fẹ́ gbọ́rọ̀ òwe báwọn tó wò pé ẹ tó bẹ́ẹ̀. torí ṣe rí ayé tá a wà nísìnyí wọ́n ní ọkọ lólówó orí àyà ọkùnrin lólórí ṣùgbọ́n obìnrin lọ́rùn tí ọrùn tó bá gíràn tó bá dúró báyìí orí náà máa dúró sójú kan ni so orí náà ọrùn ló ń gbé orí dúró so jẹ́ káwa náà ká má wòye pé ní obìnrin ni mí dandan kọ́ ni ọkọ mi máa ṣe ayé ò rí bẹ́ẹ̀ mọ́ o women too want to be at the top so ẹ jẹ́ káwa náà ká múra ṣiṣẹ́ àmì ẹ̀yẹ tá ti máa ń fúnyàn ọkùnrin ló máa ń pọ̀ jù àkìrá àwọn obìnrin ẹ tọ́lọ́ sí gbọ́wọ́ rẹ̀ gbé kalẹ̀ obìnrin ni a kì í fi bẹ́ẹ̀ robìnrin lọ títí ẹ jọ̀ọ́ ọdún yìí náà àti ìfibẹ́ rẹ̀. ẹ bá yá fi kún pé best wife in kitchen àdúgbò ni. wọ́n yẹn ni gbogbo obìnrin ní ó fẹ́ gbà wọ́n di yẹn. ẹ ṣe àmọ́mọ́ tí béèrè orúkọ àwọn tí ẹ ti mú nítorí àwọn fẹ́ẹ́ sì fẹ́ máa wọn kan sí ó bá kù bí ọjọ́ 5 sí bí ọ̀sẹ̀ kan ẹ tún padà wá
àwa kà gbogbo ẹ̀ àtúntò báwọn èèyàn ẹ ṣeun oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe gbẹ̀yìn tẹ́jọ jẹ́ ẹ̀kọ́ àìbínú lórúkọ olóòtú ètò yìí àwọn náà ni Babátúndé Jamiu wọ́wọ́dẹ àmúrelé wa kan tó ní mú ọlọ́wọ́ láṣẹ ìgbìmọ̀ rẹ̀ Abdullahi Maruf Hasan amúgbálẹ́gbẹ̀ẹ́ ètò ní Ọmọbọ́láńlé Jamiu amúgbálẹ́gbẹ̀ẹ́ olóòtú ètò òun làwọn náà títí gbàmí látùmọ̀ pàdé mọ́jà bàbá wípé màláíkà apá ọ̀tún áńgẹ́lì apá òsì wọn ń kọ́ṣẹ́ èmi àti ẹlẹ̀ ẹjá ṣe rere tó dáńbọ̀ wá jábọ̀ fọlọ́kùnrin rẹ̀ bá tó dá wa ń jọ kan títí gbàmí ọ̀hún Mukhtar Ajélọgbọ́n lórúkọ mi ó ẹ kú kalẹ̀.